Ẹ káàsán. Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ṣé dáadáa ni mo bá yín? Mo mú kí mo ṣe? Mo fẹ́ fà sílẹ̀. Mo mú arábìnrin yìí wá lórí show tí mo ṣe last tí mo sọ nípa tí obìnrin yẹn sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n ọkọ ẹ̀ àti ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èyí tí ẹ kò gbàgbọ́, ẹlòmíì tí ẹ sọ wípé mò ń parọ́ ni wọ́n ní mò ń parọ́ o, wọ́n ní kò rí bẹ́ẹ̀. Òun gangan fúnra rẹ̀ ó lòun lọ ka comment, ó ní wọ́n sọ wípé bóyá òun ti gbowó lọ́wọ́ mi nǹkankan. Mo wá pè mo ní ṣó lè wá, mo sọ fún yín pé ó ti sign, ó ti wò pé kò sí nǹkankan tó fẹ́ ṣẹlẹ̀, pé ikú ò ní pàgbà kó má bà ká má bà po lórí ẹ̀, pé ó ti ṣẹlẹ̀ kò sí nǹkan tóun lè ṣe sí, pé kò sí nǹkan tóun lè ṣe sí, bóun dẹ̀ ṣe máa live life òun ló kù nísìn. Òun ló wá jẹ́ kí n gbé wá, má dárúkọ ẹ o, má ṣe mistake dárúkọ ẹ. Mo fẹ́ kó gbóhùn sókè káwọn èèyàn gbọ́. Arábìnrin, kí ni nǹkan tó fi determine láti wá? Kódà bí tí mo ti ṣe ṣóògùn mo dídì lọ rent ẹ̀ ń ta pé kó wá bá mi bẹ̀ ni. Kí ló mú ẹ determine láti wá sí orí show yìí? Ìgbà tí àwọn èèyàn sọ pé irọ́ ni. Wọ́n ní pé irọ́ ni. Gbé ẹsẹ̀ sí bíbá. Àwọn èèyàn sọ pé kí ni? Gbogbo wọn wí pé irọ́ ni. Wípé kò rí bẹ́ẹ̀. Okay. Wípé irọ́ ni mo pa. Àti pé mo kà á, mo rí pé wọ́n ní bóyá fún mi lówó. Okay. Bóyá torí owó ni mo ṣe wá. Ìdí nìyẹn tí mo fi wá pé mi ò gba owó lọ́wọ́ yín. Okay. Mi ò sì rí yín rí àfẹ̀nì. Ǹjẹ́ mi àti ẹ tiẹ̀ sọ̀rọ̀ owó rárá? A sọ̀rọ̀ owó rárá o. Up tí mo ṣe ń sọ̀rọ̀ ìjà àjọ sọ̀rọ̀ owó rárá. Àjọ dúnàdúrà owó. So mo fẹ́ kó tún tú ìrìn àjò yẹn sọ bó ṣe ṣẹlẹ̀, torí nígbà tó wọlé sí mo ń béèrè lọ́wọ́ ẹ pé báwo lọ̀rọ̀ oyún ṣe ṣẹlẹ̀. Mo dẹ̀ ń béèrè sí ẹ̀gbọ́n ọkọ ẹ̀, mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ pé ìjọ ṣó pé àwọn ọmọ mẹ́ta tó ti ẹ̀kú gan ọkọ ẹ̀ ló ní gbogbo ẹ̀. Báwo lọ̀rọ̀ oyún gan ṣe ṣẹlẹ̀ débi wípé o jẹ́ kí òjòjò yẹn kó ṣọmọ lọ́wọ́ ẹ̀ kó ká oyún mọ́ ẹ lọ́wọ́? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ìgbà tá a bẹ̀rẹ̀ náà ni oyún wọ̀, ṣùgbọ́n mi ò tètè mọ̀ pé mo lóyún, ó ti ṣe díẹ̀. Ìgbà tí mo dẹ̀ mọ̀, wọ́n ní kí n filẹ̀, ìyẹn ẹ̀gbọ́n ọkọ mi, wípé kò sí pé ṣèbẹ́jẹ̀ kan náà ni. Mo bá sì filẹ̀ ni mo fi bí, ṣùgbọ́n ọmọ yẹn nìkan ṣo, òun ló wà láàárín, òun náà dẹ̀ ni ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n ọkọ mi. Ṣùgbọ́n àwọn mẹ́ta tó kù, méjì àti tí mo bí gbẹ̀yìn, ọkọ mi ló ní. Okay. Ó sọ wípé o ò tiẹ̀ mọ̀ pé o lóyún, pé ńgbà tó dé hospital pé wọ́n fún ẹ lóògùn kan pé ẹ̀jẹ̀ ń yọ lára ẹ, òun rẹ́jẹ̀. Mi ò tètè mọ̀ pé mo lóyún. Rírẹ̀ tó wá rẹ̀ mí ni mo wá lọ gba abẹ́rẹ́, lọ́ wá sọ fún mi pé mo wá rí ẹ̀jẹ̀, lọ́ wá ní lọ ṣe scan yẹn ló wá gbé jáde pé mo ní oyún. Ni mo fi wá sọ fẹ́gbọ̀n ọkọ mi, wá ní ìgbà tó ti dọ́mọ, tá a bá ní ká yọ ó lè la ẹ̀mí lọ, pé ẹ̀jẹ̀ kan náà ni kí n kúkú bí. So ìgbà tó tún wá bí, ìjẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ̀ yẹn, ìjẹ́ ó ń look after ọmọ yẹn, ìjẹ́ ó ń take care ọmọ yẹn láàárín àwọn ọmọ tó kù? Ó nífẹ̀ẹ́, ó dẹ̀ máa ń ra nǹkan fún, ṣùgbọ́n kò sí yàtọ̀ láàárín àwọn mẹ́rin, kò jẹ́ kí yàtọ̀ yẹn wọ̀n. Ọkọ mi ló dẹ̀ mọ́ ń pa ẹ̀. Ta ló wá ń sanwó school ọmọ ẹ̀gbọ́n ẹ? Ọkọ mi ló ń san. Ọkọ ẹ̀ ló ń sanwó school láti day one, ṣùgbọ́n ẹ̀gbọ́n ọkọ mi máa ń kópa tó pọ̀ gan. Ìjẹ́ a rí pé ó máa ń gba owó school ọmọ yẹn lọ́wọ́ ẹ̀gbọ́n ọkọ ẹ̀ á dẹ̀ tún san? Mi kì í gbà o, ṣùgbọ́n ó máa ń fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá rí owó, àti pé tó bá di gbogbo ìgbà ọjọ́ ìbí ọmọ yẹn, ó máa ń fún mi lówó wípé kí n fi tọ́jú ọmọ yẹn fún báyìí tẹ̀ kí n fi ra nǹkan fún. So orúkọ surname ẹ̀gbọ́n ọkọ ẹ̀ lọmọ yẹn ń jẹ́? Surname ló ń jẹ́. Surname kan náà ni gbogbo wọn jọ ń jẹ́, àti ọkọ mi àtẹ̀gbọ́n ọkọ mi, surname kan náà ni gbogbo wọn jọ ń jẹ́. Ìjà ti rí ibi tí ẹ pé àjọṣepọ̀ ti wà láàárín ọmọ yẹn àti ẹ̀gbọ́n ọkọ ẹ̀ débi pé ọkọ ẹ̀ fẹ́ suspect pé nǹkan ló gbé ọmọ yẹn? Kò sí. Tọkọ ẹ̀ bá wá sọ pé yá DNA yá ń ṣe, ọkọ ẹ̀ ò tí mọ̀ pé ọmọ yẹn ò kì í ṣòun? Kò tí mọ̀ pé kì í ṣòun lòun, ṣùgbọ́n mo ti kó wọn kúrò nílé. Tọkọ ẹ̀ bá wá ló yá DNA yá ńkọ́? Kò lè rí wọn débi tó fẹ́ bá wọn ṣe DNA, torí mo ti kó wọn kúrò nílé ní àsìkò yìí. Tó bá wá insist pé òun fẹ́ ṣe DNA ńkọ́? Kò síbi tó ti máa rówó tó máa fi ṣẹ́ àǹtí yẹn ká. Kí ló mí ìbá pé kò síbi tó máa ti rówó ní àwọn ṣe? Ẹ mọ̀ pé ọkọ mi ni, èmi dẹ̀ ni mo mọ bí àpò rẹ̀ ṣe rí, so òun mo fi sọ bẹ́ẹ̀.
ìgbà tó tiẹ̀ wọlé lẹ́ni òun sunkún ó ní o ṣe sọ fún màmá ẹ̀ lẹ́ni o bẹ̀rẹ̀ sí ní sunkún ó ní mo ní kó má sunkún mọ́ pé kí ló tó òun sunkún ló ṣe sọ fún wọn lẹ́ni ó ní àwọn fámìlì ọkọ sọ pé wọ́n ń bọ̀ níjọ́ Sunday ìgbà tó ń dé níjọ́ Sunday ṣé wọ́n bá ń lé. Wọ́n bá mi lé. kí ló dé ṣé nítorí ọ̀rọ̀ tí àbúrò kan sọ. torí ọ̀rọ̀ yẹn. kí ló sọ. ó ti ṣàlàyé fáwọn ẹbí ẹ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. so wọ́n wá ní a fẹ́ ṣe meeting wọ́n pe màmá mi náà. mo wá ní kí màmá mi máa lọ. pé kọ́ má débẹ̀. pé màá wá rí wọn lórí ohun tó ṣẹlẹ̀. so kó tó dojọ́ yẹn lèmi ti kó gbogbo ẹrù ni mo ti kúrò nílé ni mo ti wá bìgbà mo dẹ̀ ti káwọn ọmọ kúrò nílé. ó sọ pé ẹ̀gbọ́n ọkọ ẹ̀ kan sọ gbólóhùn pé ṣé àwọn dẹ̀ máa bá ẹ ṣá. Wọ́n ní ṣáwọn máa bá mi nílé wípé ṣé mo dẹ̀ máa àbúrò ọkọ mi ni ó ní ṣé mo dẹ̀ máa dúró sílé dà wọ́n ṣá mo wá ní mo máa dúró torí mi fẹ́ kó mọ bí mo ṣe fẹ́ ṣètò ayé mi mo wá ní mo máa wà nílé ó ní kí n farasin pé torí bí mo ṣe dá sóhun ló jẹ́ kóhun sọ pé ọ̀rọ̀ yẹn dẹ̀ ti rìn gan nínú fámílì àwọn mo wá ní pé kó má ṣe yọnu pé ó máa bá mi nílé ṣùgbọ́n kó tó dé mo ti kúrò nílé mo ṣẹ̀ wá lọ ṣàlàyé fún màmá mi láàárọ̀ yẹn nǹkan tó ṣẹlẹ̀ gan. táwọn èèyàn bá wá lọ ran ọkọ ẹ lọ́wọ́ láti ṣe DNA kó wá insist pé òun fẹ́ ṣe DNA àwọn ọmọ ìjẹ́ o máa kó àwọn ọmọ yẹn sílẹ̀ fún láti ṣe. máa káwọn tó jẹ́ tiẹ̀ sílẹ̀ fún mi nífẹ̀ẹ́ yọkọ yẹn sílẹ̀. àwọn tó jẹ́ tiẹ̀ tó ṣúọ̀ kó jẹ́ tiẹ̀. máa kó wọn sílẹ̀ fún. gbogbo táì tó ń bímọ fọkọ ẹ yẹn ẹ̀gbọ́n ọkọ yẹn ń dó ẹ ń gbà yẹn. A jọ ń bára wa lájọṣepọ̀ ṣùgbọ́n obìnrin ló mẹni tó lóyún. ó dẹ lójú pé kò sí kankan nínú wọn. rárá tó bá lọ jẹ́ mistake ó wá lọ jẹ́ kan wà ní wọn. kò sí ó dá mi lójú ni kò sí. then ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ tó ẹtújọ ń dora yín yẹn báwo lẹ ṣe ń ṣe. àwọn náà kọ́ mi ni mo ṣàlàyé fún yín pé iṣẹ́ ọtí ni ní alẹ́ ọjọ́ tá jọ lọ sí patí sí gbogbo wa dé. so ìgbà tó ń dẹ̀ insist pé ńgbà táwọn ti ká wa so wọ́n máa ń threaten mi pé tí n bá ti gbà àwọn máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ so ni mo fi gbà fún wọn. ìjẹ́ o mọ̀ bóyá ẹ̀gbọ́n ọkọ ẹ yẹn ló ti lọ ṣàlàyé bóyá kíní yẹn jẹ́ bíi planned work ìjẹ́ o notice bóyá ó lè jẹ́ planned work pé ẹ̀gbọ́n ọkọ yẹn ló ti ṣàlàyé fún pé wá nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ o òun dẹ̀ fẹ́ kí wọ́n máa pàṣẹ káwọn àwọn méjèèjì jẹ́ lójọ́ máa dó ẹ o. kò rí bẹ́ẹ̀ nítorí ó dùn àwọn náà gbà tó ṣẹlẹ̀ àwọn gan pàápàá ńgbà tó dáàrin kan bíi káàríyàn máa fẹ́ gbóná sí nǹkan èmi ni mo wá sọ fún wọn pé mo nífẹ̀ẹ́ àwọn méjèèjì pé kán má ṣe ìrọ̀nà. so níbo ni ọ̀rọ̀ ẹ wá ibi tọ́rọ̀ ẹ dá dúró sí sí ni pé o ti lọ gba ibìkan tó ń sùn for now o dẹ̀ ti ká àwọn ọmọ méjì kúrò nílé. mo ti kó àwọn mẹ́rẹ̀ẹ̀rin. o ti ká àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ọkọ bá sọ pé o fẹ́ ṣe DNA o rẹ́dì láti kó mẹ́ta o rẹ́dì láti kó àwọn mẹ́ta yẹn sílẹ̀ but ẹyọkọ tó kù tó jẹ́ ti ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ò nífẹ̀ẹ́ ṣó wàá fipò ti dalé yẹn rú báyìí. àti Yínká ó ti dàrú mo dẹ̀ mọ̀ pé kò lè látúntò. o mọ̀ pé kò lè látúnkò ìjọ o mọ̀ pé nǹkan tó tún lè la ẹ̀mí lọ ni. mo mọ̀ gbogbo nǹkan tó bá máa ṣẹlẹ̀ agbára mi gbé tó bá jẹ́ pé kú náà ni mo ti gbà fọlọ́hún mo ti gbà fọlọ́hún. tó bá wá jẹ́ ikú ọwá dà àwọn ọmọ mẹ́rin lẹ̀. ó máa ṣe láyé wọn àti Yínká ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ń fẹ́ ní tiẹ̀ sílẹ̀ torí pé mo ti rò sí ọ̀tún àtòsí ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe. kí ni nǹkan tó wá mú ẹ nígbà tí mo ní ṣe o máa wá kí ni nǹkan tó wá rò tó fi wá wálé ni. nígbà tí mo rò àkọ́kọ́ náà mo rí pé àwọn èèyàn sọ wípé bóyá ẹ fún mi lówó àbẹ́ bribe mi. mo wá clear ara mi wípé mi ò gbowó lọ́wọ́ yín ẹ̀dẹ̀ bá mi dúnà dúra owó ìdẹ́ ṣe pé bóyá mo rí yín rí àfẹ́ní. ẹlẹ́ẹ̀kejì ìgbà tí wọ́n sọ pé irọ́ ni pé kò rí bẹ́ẹ̀ kò ṣe pé òun mi náà pé kí wọ́n gbéra mi sí gbangba ṣùgbọ́n ìgbà tó ní kò rí bẹ́ẹ̀ mo wá fẹ́ kọ́ mọ̀ pé kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run. mẹ́wàá so o sọ ìgbà tó ti dé bí wàá máa dúró dè mí sọ fáwọn èèyàn ó ti tó how many hours tó ti dé tó ń dúró dè mí kí tó dé. ó ti tó 3 or 4 hours tí mo ti dé bíbá ó ti pẹ́. so ta ló máa wá dá lẹ́bi lórí nǹkan tó wà nílẹ̀ yìí. ọkọ mi ni. wáì tó ṣe jọkọ ẹ̀. ìdí ni pé ní ìgbà tá a fẹ́ ra wa ó ní ẹ̀sìn ẹlẹ́sìn gidi ni. ẹ̀sìn mùsùlùmí àbí ẹ̀sìn kìrìsìtẹ́nì. ẹ̀sìn mùsùlùmí. ok mo ṣàtẹ̀rí pé o borí
ó lo hijab tó big wa ẹ̀sìn mùsùlùmí lọ́kọ ẹ̀. ẹlẹ́sìn gidi ni kò nífẹ̀ẹ́ sí pé bóyá à ń kiss à ń dì mọ́ra ẹni. mo fẹ́ kó sọ yẹn sókè ó ní ọkọ ẹ̀ ló blame ó ní because ẹlẹ́sìn mùsùlùmí ni kò nífẹ̀ẹ́ sí pé à ń kiss à ń dì mọ́ra wa tí ẹ ní pé ta bá fẹ́ lájọṣepọ̀ kó gorí mi kó dẹ̀ dìde kó kọ̀ súnlẹ̀ kó gorí ẹ̀ kó dú ẹ̀. bàdẹ̀ ṣe ń ṣe nǹkan wa nìyẹn ṣùgbọ́n nígbà tí ẹ̀gbọ́n ọkọ mi wá wọ́n máa ń wá sílé wa ìgbà tó fi wá níjọ́ ohun tán wá tí ó wá di wípé à ń wo fíìmù tí nǹkan yẹn ṣẹlẹ̀ táwọn ènìyàn ń bára wọn ṣeré tí ẹni yẹn wá bá ẹni yẹn sùn tó wá ń bẹ̀ pé àṣìṣe ni èmi wá bí wọ́n pé ṣé wọ́n máa ń ṣe mistake dídò ni pé àṣìṣe bíi bó wà ní ṣé nígbà tí ẹni yẹn tí ó bá sùn ṣe bóyá kọjọ ọdínà wà náà ó máa ń wá bẹ̀ pé àṣìṣe máa ń wà pé ṣùgbọ́n nígbà tó ti bẹ̀ ó ti lọ. ọ wá ní pé bó ṣe dìmọ́ tó romance ẹ̀ yẹn òun ló jẹ́ káàrọ̀ obìnrin yẹn move kò lè kọ́ńtrólù ara ẹ̀ mọ́. mo wá ní ṣó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ láti jọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí àwọn máa fi bẹ̀rẹ̀ sí ní so mọ́ mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní romance mi ara mi move tí ò dẹ̀ ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ìjọ yẹn ni mo mọ̀ pé obìnrin máa ń kọ̀ o gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí fọ́kọ ẹ̀ o kọ́ọ̀mù rí èmi ò mọ̀ yàtọ̀ sígbà tí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ wá dùn ẹ̀. mi dùn mí yẹn mo wá ṣẹ̀ wá rí wípé tọkùnrin bá fọwọ́ kan yàn mí tó bá fọwọ́ pa mí lára ara mi ó máa ṣe mí bíi pé kọkùnrin yẹn máa ṣe lọ so lẹ́yìn tẹ́gbọ́n ọkọ mi yẹn ṣe tí wọ́n lọ mo tún ṣe fọ́kọ mi pé bóyá tiẹ̀ lè máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n níṣẹ́ ló máa ń lé mi dànù ní kò tọ́ súnà láti kí ló máa ń sọ fọ́kọ ẹ pé kó ṣe tó máa ń sọ pé kò tọ́ súnà. mo fẹ́ kó mọ̀yàn mi a ní kò tọ́ súnà láti mọ̀yàn pé àwùsù bí láì tí n bá ní aláwùsù bí láì pé mo fẹ́ kẹ́ ẹ tiẹ̀ kájọ dìmọ́ra wa mo fẹ́ kẹ́ ẹ kìsì mi aná lòun ò ní jẹ́ pé kò tọ́ súnà nínú àlùkòríàn pé kò tọ́ súnà so ìgbà tẹ́gbọ́n ọkọ mi dẹ̀ ti ṣe yẹn tó ti wá. ní sùúrù jẹ́ kí n mú ẹjọ́ ẹ̀yin tẹ́ bá jẹ́ èèyàn tó máa ń sọ wáàsí ọmọbìnrin ní pé ọkọ òun sọ pé àlùkùránì ò tọ́ súnà láti mú ọyàn pé kò tọ́ súnà láti mú ọyàn pé torí ńgbà tó tẹ̀ tí rí pé kò tọ́ súnà láti gbé ọwọ́ lé èjìká ẹni tó bá jẹ́ bíi bàbá fúnyàn pé wọ́n ní kò tọ́ súnà láti gbọ́wọ́ lé èjìká ẹ̀ mi ìwà mọ̀ bóyá lóòótọ́ kò tọ́ súnà láti mú ọmú mo ń gbọ́ gbóhùn sókè. bó ṣe ó máa wá lé mi dànù a ní kò tọ́ súnà láti mú ọmú kò tọ́ súnà láti mú ọyàn pé rádaràdá ni ó jẹ́ so òun ni mo fi sọ pé òun ni mo rí dá lẹ́bi torí tó bá yẹ pé nígbà tí afẹ́ra wa máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bí mo ṣe rí yẹn kò ní jẹ́ tuntun àbí tó bá ṣe pé nígbà tí ẹ̀gbọ́n ọkọ mi ṣe lẹ́ẹ̀kan yẹn tí mo tún wá fi lọ ọkọ mi tó bá jẹ́ pé ó ṣe ni. kí ni àwọn nǹkan tí ẹ̀gbọ́n ọkọ ẹ ṣe ní nǹkan yẹn níjọ́ ìdẹ́ níbo lọkọ ẹ lọ lọkọ ẹ travel lọ sí Agẹdú. iṣẹ́ Agẹdú ló máa ń ṣe ó ti lọ sílùú òkè. so kí làwọn nǹkan tẹ ọgbẹ ṣé ẹ̀gbọ́n ọkọ ẹ ṣó lá òbò ẹ níjọ́ tá à ń wí. lọ́jọ́ yẹn wọ́n bí mo ṣe fẹ́ dìde wọ́n á dì mọ́ mi. wọ́n wá fọwọ́ sọ́yàn mi wá lè dára mi lè ṣe kọ́kọ́ mára mi ti ń gbọ̀n so mo wá sùn sórí iṣẹ́ à wọ́n wá kọwọ́ bọ̀ mí lójú ara gan-an. ọkọ̀ wọ́bọ̀ ẹ̀ lóbo ọ́fíńgà ẹ̀ lóbo ọkọ̀ tí ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ onísúnà ni ó ní kò tọ́ súnà láti fíńgà òbò. báwọn kan ṣe ń jọ yẹn mò ń pariwo pé kán dákun torí Ọlọ́run ọba pé mo fi ànábì Muhammad bẹ̀ wọ́n kán dákun pé nǹkan yẹn ò tọ́ súnà wá níta ló sọ bẹ́ẹ̀ fún mi pé ọkọ mi ló gba ẹ̀sìn sódì so bọ́n ṣe wá ṣe lọ́jọ́ yẹn ara mi gan wá fúyẹ́ yàtọ̀ mọ́. ìjẹ́ wọ́n lá òbò ẹ níjọ́ yẹn. wọ́n la mo wá rò wípé ìyẹn ni pé sẹ́ẹ̀sì máa ń dùn báyìí pé ìyẹn ni pé mo wà nù bondage láti ọjọ́ ìní ìkan tó fà á tí mo fi dá lẹ́bi nìyẹn. so ìkan tó fà á tó fi dá so níjọ́ yẹn ẹ̀gbọ́n ọkọ ẹ ó lá òbò ẹ ó fíńgà ẹ ó mu ọmú ẹ gbogbo nǹkan báyìí títí tó dẹ̀ fi bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọkọ mi ò ṣe fún mi kò sí ìtò ṣe ó máa ní kò tọ́ súnà ni rádaràda ni. ó máa ní rádaràda tí n bá tún mọ́ á ní rádaràda ni pé tó bá yẹ pé gbogbo ó tún wá sọ́njọ́ kan pé ìdí tó fi jẹ́ tóun fi máa sọ pé rádaràda òun ni wípé ṣé mo mọ̀ pé ìyàwó tóun tọrọ níṣu lọ́kà ni mí. ìyàwó tó bá tọrọ níṣu lọ́kà wọn kì í lá òbò ẹ̀ wọn fíńgà ẹ̀. pé kí ni nǹkan tí mo fẹ́ máa fi kọ́ ara mi
wípé torí tóun bá lọ rìn àjò mi nílé màrà dúró tóun bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. so pé nítorí ìyàwó tóun fẹ́ ní ṣùlọ́kà nìyẹn tóun bá lọ sí àjò kó má lọ kó bá lè máa mára dúró. ó ní ìdílé mùsùlùmí láti wá. ìdúró mùsùlùmí ló ti wá ṣé ń gbọ́ o èmi ò ní lè sọ pé ó tọ́ súnà kò tọ́ súnà torí àwọn kan ní kò tọ́ súnà pé kéèyàn rí bàbá èèyàn kó gbọ́wọ́ lé léjìká wọ́n ní kò tọ́ súnà so kò ní jẹ́ kémi lè sọ àwọn tó tún nímọ̀ láwọn táwa believe ní wọ́n nímọ̀ àwọn náà máa fìmọ̀ sí bí a kò tọ́ súnà so that kí ẹlòmíì má bàa ṣe mistake ìjẹ́ o ní any regret pẹ̀lú nǹkan tó ṣe àbọ̀kọ̀ fi pé well ọkọ ẹ ló fà á o dẹ̀ gbádùn ara ẹ torí ó ní kò tọ́ súnà ìjẹ́ o ní any regret rárá kí ni regret tó ní pẹ̀lú nǹkan tó ṣe. regret tí mo ní ní ọmọ yẹn nìkan ṣoṣo. ọmọ tó ṣẹlẹ̀ láàrin tí ó ṣẹlẹ̀ ní àárín wa nítorí ọjọ́ iwájú ẹ̀. yàtọ̀ sí yẹn mi ò fìgbà kankan dára mi lẹ́bi torí mo ti gba kámú fọ́lọ́run. kí ló tó fi dára ẹ lẹ́bi ṣé nítorí pé o fi pé ọkọ ẹ ní òdo ẹ dáadáa. ìdí tí mo fi gba kámú nìyẹn àti pé gbogbo ìgbà tí mo fi wà pẹ̀lú ẹ̀ mo nígbàgbọ́ pé mo ṣayé wà ní nítorí pé kò fi ọ̀nà òtítọ́ tó yẹ kó fi wọ̀n mí kó fi wọ̀n mi. kí ló mí báyìí pé o ṣayé wá pé kò fi ọ̀nà òtítọ́ tó yẹ kó fi wọ̀n ẹ fi wọ̀n. tó bá jẹ́ pé ó fún mi bí mo ṣe fẹ́ ni ó ṣeéṣe kí n má fọ́ọ̀lù sọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣùgbọ́n bí ìgbà tí mò ń gbénu bondage ni bó ṣe rí nìyẹn nígbà yẹn ṣùgbọ́n èmi fúnra mi ò mọ̀ àfìgbà tèmi àtẹ̀gbọ́n kọ mi jọ wà papọ̀. o ò mọ̀ pé òun gbó nínú bondage òkú dídóra wa àfìgbà tí wà tí ẹ̀gbọ́n ọkọ ẹ jọ wà papọ̀ kí wá ní adùn tó wà nínú ẹ̀ compare to ọkọ ẹ mélòó lẹ́gbọ́n ọkọ ẹ ń do ẹ bóyá tẹ bá meet ara yín ẹ mélòó lẹ́ ń dóra yín how many rounds lẹ́ ń ṣe how many rounds wúrà tọkọ ẹ ṣe ìṣẹ́jú mélòó lẹ́gbọ́n ọkọ ẹ ń lò lórí ẹ àti ọ̀rẹ́ ó ní ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta jọ máa ń dóra yín pọ̀ nígbà tó stage kan. àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rẹ́ ọkọ mi. èwo ló wá gbádùn jù ṣé ẹ̀gbọ́n ọkọ ẹ àti wọ nìkan àbí ẹ̀gbọ́n ọkọ ẹ àti ọ̀rẹ́ ẹ àti wọ èwo ló gbádùn jù ní méjèèjì. àti tèmi àtẹ̀gbọ́n ọkọ mi àti tèmi àtọ̀rẹ́ wọn kò sí ìtì mi kí n gbádùn. èwo ló wá gbádùn jù ní méjèèjì tó yẹ pé ò fẹ́ miss. tàwa mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀yin ìwọ ẹ̀gbọ́n ọkọ ẹ kí ni ìdí tó fi gbádùn ẹ̀gbọ́n ọkọ ẹ àti àwọn méjèèjì kan dún ẹ lẹ́ẹ̀kan náà. tí ìdí tí mo fi gbádùn ẹ kò ju pé táwọn bá ń dùn mí látẹ̀yìn ẹ̀gbọ́n ọkọ mi máa ń fọyàn mi ṣeré. ó máa ń wá jẹ́ kí n feel so special ní àsìkò yẹn. tí ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ bá ń dún ẹ látẹ̀yìn ẹ̀gbọ́n ọkọ ẹ máa fọ ọmú ẹ ṣeré tí ẹ̀gbọ́n ọkọ ẹ bá ń dún ẹ kí lọ̀rẹ́ ẹ máa ṣe. ó máa fọyàn mi ṣeré ni a máa fọyàn mi ṣeré táwọn bá ti ṣe òun náà tún ṣe. ṣé àwọn méjèèjì ló máa ń dà sára ẹ tí wọ́n bá ń dún ẹ. ó ti o àtìgbà tọ́rọ̀ ọmọ yẹn ti ṣẹlẹ̀ láti ń lo condom. so ẹ̀yin ó mì pé gbogbo gbà lẹ́yìn tí ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ ti ka yín ẹ máa wá jọ ṣe threesome lẹ́jọ́ máa ń ṣe ó dẹ̀ máa ń gbádùn ẹ̀. ìjẹ́ lẹ́yìn táwọn mẹ́tẹ̀ẹ̀ta ti wá ń dún ẹ kó tó di pé ọkọ ẹ̀ ka ẹ̀ ìjọ wá gbà kọ́kọ́ ẹ̀ dún ẹ mọ́. òun náà ń ṣẹni tó láìkì dídó lọ títí nítorí pé ìfẹ̀kọ̀tẹ́lẹ̀ náà bí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ìgbà mi ò lè lọ fọ́sẹ̀ méjì torí iṣẹ́ gẹdú ló ń ṣe so bí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì tó bá dẹ̀ ti di pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn tí bá ti sùn bá ti gbá mi bó bá ti gorí mi láàrin ìṣẹ́jú márùn-ún ó ti dìde. meanwhile àárín ìṣẹ́jú mélòó ni ẹ̀gbọ́n ọkọ àti àwọn méjèèjì fi ń dún ẹ. ló máa ń lé ní 1 hour. tí wọ́n máa change lórí ẹ ìkan á dún ẹ ìkan á mọ ọmú ẹ ìkan á dún ẹ kò dẹ̀ kí ń rẹ̀ ẹ́. ìgbà kan ló máa ń rẹ̀ mí ṣùgbọ́n gbà tó yá ó ti dára fún mi ó ti dára gbogbo ìgbà tí ẹ̀gbọ́n ọkọ ẹ nìkan máa ń dún ẹ yẹn how many rounds ló máa ń ṣe lórí ẹ compared to ọkọ ẹ. ó máa ń ṣe ẹ̀mẹ́ta ṣùgbọ́n tó bá jẹ́ pàṣùn mọ́jú ẹ̀mẹ́rin. ọgbọ́n wo lẹ máa ń dá sí tẹfí máa jọ sùn mọ́jú. tó bá yẹ pé ilé wa náà fẹ́ wá máa ń fi oògùn oorun sínú oúnjẹ fọ́kọ mi. oògùn oorun sínú oúnjẹ fọ́kọ tó bá yẹ pé ilé ẹ̀ náà fẹ́ wá. máa lọ sí tán máa fi sóúnjẹ fún un. so tó bá ti jẹun ó máa lọ sùn. tó bá ti di 12 àwọn máa wá bó bá yẹ dé 4 mo máa lọ padà. wọ́n máa lọ padà inú ibo náà máa wá wà tó bá wọlé ní 12 yẹn gbà tọkọ bá ti sùn. ó máa wà yàrá méjì là ń lò. yàrá méjì pálọ̀ kan là ń lò so inú yàrá yẹn ni wọ́n máa wà tọkọ mi bá ti sùn ìgbà mí dẹ̀kẹ̀rẹ̀ pálọ̀ ló máa sùn sí a máa wà nínú yàrá gbogbo. a rí ìgbà tó jẹ́ wípé o ti lo oògùn oorun fọ́kọ ẹ tí ẹ̀gbọ́n ọkọ ẹ àti ọ̀rẹ́ ọkọ ẹ jọ wá tọ́dẹ̀ jọ wá dùn ẹ. rárá ọjọ́ kan ṣoṣo ni wọ́n jọ dó mi nínú ilé wa ọjọ́ kan ṣoṣo.
ọjọ́ tí wọ́n ká ìjọ tí wọ́n mọ tí yó. tí wọ́n wá ká ibi tí ẹ̀gbọ́n ọkọ ti ń dú ẹ lọ́wọ́ ìjọ yẹn ni. so ìjọ yẹn àwọn méjèèjì ọkọ ò dẹ̀ jí. kò tají. àwọn méjèèjì ìjọ yẹn náà jọ dú ẹ so after yẹn bólẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ti máa wá lọ ń dóra yín ìta. a máa ń lọ síta a máa ń lọ sí hòtẹ́ẹ̀lì. so báwo lẹ ṣe máa wá ń kọ̀ǹtú ara yín tẹ fẹ́ fi ìfẹ́ jọ dóra yín pọ̀. tábà ti jọ wà náà tá ti jọ ń ṣeré ẹnìkan lè máa ṣì fi fóònù ṣeré àmọ́ máa bẹ́ nìkan ṣeré tí ara tí wọ́n bá ti le a máa ṣe létà ẹlòmíì náà máa kọ́ mi ṣùgbọ́n ìgbọ́kọ mi láìkì káwọn máa ṣe látẹ̀yìn ẹ̀wọ̀n ọ̀rẹ́ wọn yẹn òun nífẹ̀ẹ́ pé kí n máa wà lórí òun. oh okay now ẹ̀gbọ́n ọkọ ẹ ó láì kó máa dún ẹ lẹ́yìn dọ́gì ọ̀rẹ́ wọn máa ń láì kó máa kí wọ́n máa wà lókè kó máa dún látòkè now tí o bá ń dún ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ lókè kí ni ẹ̀gbọ́n torí gbà yẹn àyè ọmú ò ní yọ kí lẹ̀gbọ́n ọkọ ẹ máa ṣe pẹ̀lú ẹ. tí bá ń dó ọ̀rẹ́ wọn àbí tí bá ń dó ọ̀rẹ́ wọn wọ́n máa fọwọ́ wọ́ mi lẹ́yìn ni wọ́n dẹ̀ lè wà lórí ìdùbúlẹ̀. wà á máa fokó wọn ṣeré ọmọ ọdún mélòó gan ni wọ. mo ẹ̀ṣẹ̀ pé 36 ni. 36 ọmọ ọdún mélòó lẹ̀gbọ́n ọkọ ẹ. ẹ̀gbọ́n ọkọ mi 52. ọmọ ọdún mélòó ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ. mi ì mọ èjì wọn. bọ̀ ìjẹ́ tabanika compare okó àwọn mẹ́tẹ̀ẹ̀ta okó ọkọ ẹ okó ẹ̀gbọ́n ọkọ ẹ okó ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ èwo ló lè sọ pé ó ní okó lọ́wọ́ tó gbádùn jù. ẹ̀gbọ́n ọkọ mi ni. ẹ̀gbọ́n ọkọ ẹ ló lókó lọ́wọ́ tó gbádùn jù. bẹ́ẹ̀. so tó bá ní kó wá pick látijọ́ tí o ti ń dún ẹ̀gbọ́n ọkọ ẹ sìn ọkọ ẹ ti rùn sí ẹ àbí. bẹ́ẹ̀ ni mà. so kí ni nǹkan tó wá ní plan láti ṣe kí ni nísìnyí tí ẹ̀gbọ́n ọkọ ẹ bá padà wá tó sì fẹ́ máa dó ẹ tó dẹ̀ fẹ́ máa tọ́jú ẹ bó ṣe kúrò lọ́dọ̀ ọkọ ẹ àti ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ ìjẹ́ o máa láwẹ̀ tó máa sọ pé àmẹ́nu mọ́ ni o ṣe bó dẹ̀ ti kúrò nínú ilé ẹ̀ sìn gẹ́gẹ́ bí bó ṣe gbádùn ọkọ ẹ bó dẹ̀ ṣe gbádùn tírísọ̀mù yẹn ìjọ sì máa láwọ̀ wọn. mi ì lè aláwọ̀ wọn mọ́ ṣùgbọ́n màá ṣe ìrànà mi síwájú nítorí pé ìgbà kanjú la máa ń mọ̀ rẹ̀. kí ló mí ìbá ìpọ́njú la gbá mọ̀ rẹ̀. ìgbà tí mo ti gbé ọ̀rọ̀ yìí wá sí orí ètò ni wọ́n oníkálukú ti túká ni wọ́n ti bínú wọ́n ní bóyá mo gbowó mo dẹ̀ ní mi ò gbowó torí mi ò rí yín rí pé àdẹjọ́ sọ̀rọ̀ lórí owó so ló ti relocate òun ti kúrò ní gbogbo agbègbè ibi tá à ń gbé yẹn ó ti relocate. tó bá wá lọ rìn gbèrègbèrè tó wá lọ padà pàdé tó wá spin yẹn pé má wọrí ṣọmọ àyà mi ló já ó dẹ̀ ti kúrò lẹ́sìn àyà mi ló já nǹkan kan. mi ò fẹ́ kí n rìnà pàdé wọn gan mọ́ nítorí pé ó lè ṣekú pa mí torí àwọn èèyàn ti jẹ́ kí n mọ̀ pé kó pa nínú so fún díẹ̀ yìí mo mọ̀ pé tí ọkàn mi bá balẹ̀ máa rẹ́ni gidi tó tún ju tiwọn lọ. ọmọ yẹn wá ń kọ́ báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ ọmọ yẹn ṣé kò ní o ò ní jẹ́ kó mọ̀ pé bàbá yẹn ló bí òun láéláé. ó sì máa mọ̀ ṣùgbọ́n kò ń ṣe é sìn tó bá dọjọ́ wájú torí kò sí nǹkan tó gbò. o ò dẹ̀ ní jẹ́ kó ṣe DNA. mi ì lè mọ ọmọ yẹn lọ kó ṣe DNA àti pé ọmọ yẹn gan pàápàá máa mú kúrò ní gbogbo agbègbè ibi tí wọ́n ti máa rí. o ò ní jẹ́ kó ṣe DNA rárá tí ọkọ ẹ bá insist. máa kọ́ ọmọ mẹ́ta tiẹ̀ fún. tó bá wá ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó ṣe mú kẹrin àmì ní wáyé tó ṣe ọmọ mẹ́ta last born ọkọ ló ní last born àbí àárín nìyẹn wà tó bá ní ó fi ọmọ àárín lẹ̀ òun fún DNA ó wá ń present last born tó bá béèrè yẹn lọ́wọ́ ẹ̀ ńkọ́. àti Yínká obìnrin ni mí mo mọ̀ nǹkan tí máa ṣe sí. kí ló tiẹ̀ sọ fún mi kí ló máa ṣe sí torí ó lo obìnrin ní ẹ kí ló máa ṣe sí. obìnrin ni mi ní mú fún ni kò sí bó ṣe lè sọ màá ní kò sí kankan tó bá dẹ̀ di pé threat yẹn bá pọ̀ kò sí tuntun lábẹ́ ọ̀run ó ti ṣẹlẹ̀ ó gbomi lójú mi ó dẹ̀ dùn mí kì í ṣe pé òun èmi náà bẹ́ẹ̀ kò wùn mí bẹ́ẹ̀ ìdí tí mo fi gbé wá gan nìyẹn kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì kàn má jẹ́ kí obìnrin kó tún ṣubú sí irú kan tèmi ṣubú sí ó pẹ̀lú nǹkan tí mo ṣe sọ síta. kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kí ló mí bá kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin má jẹ́ kóbìnrin ṣubú sí nǹkan tó ṣubú sí. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà nínú ìgbèkùnfẹ́ ló mú obìnrin míì tó fi ń ṣe rìn ìgbèkùnfẹ́ ló mú obìnrin míì tó fi ń ṣìwàwù ìgbèkùnfẹ́ tó bá jẹ́ pé ó ń ṣe fún mi dáadáa tó ń dùn mí dáadáa tó jẹ́ kí n mọ̀ pé bí sẹ́ẹ̀tì ṣe máa ń dùn rèé o bọ́n ṣe ń ṣe rèé wọ́n máa ń lá òbò wọ́n máa mọyàn ni ṣe mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe wò lórí TV yẹn mi ní béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ọkọ mi nígbà yẹn dẹ̀ ní débi pé ẹ̀gbọ́n ọkọ mi máa fọ́ọ̀lù sí màá ti wò ó pé tọkọ mi bá dé lálẹ́ à máa ṣe ìdí nìyẹn tí mo fi gbé wá sí gbangba. mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ṣé ọkọ ẹ yẹn ló disvirgin ẹ̀. òun ló disvirgin mi.
so tí ìmọ̀ adùn o mọ̀ yàtọ̀ nínú ọ̀rọ̀ okó àtòbò rí. rárá o, mi ò dẹ̀ fẹ́, mi ò double date, mi ò fẹ́ lómi lẹ́yìn kí n lọ mọ́ṣáláṣí kí n ṣiṣẹ́ mi kí n dẹ̀ wá nulẹ̀ ìjọ́ tó bá wà níjọ́ kódà mo tún máa ń gba àwọn obìnrin ẹgbẹ́ mi lámọ̀ràn pé dídò kì í ṣe oúnjẹ nígbà yẹn yà dídò kì í ṣe oúnjẹ ṣùgbọ́n nígbà tí ẹ̀gbọ́n ọkọ mi wá ṣe yìí wá ọjọ́ odidi ọ̀sẹ̀ méjì ni mi fi lè sùn tí mò ń yiri ẹ̀wò gbà ṣé bí wọ́n ṣe máa ń dóbìnrin lélẹ̀ ṣé pé òbò máa ń dùn báyìí ẹ̀gbọ́n ọkọ mi gan ló jẹ́ kí n ní fóònù tí mo lè fi wà lórí social media ó máa ní pé kò dáa. kò jẹ́ kó rí fóònù báwo. òun máa ní kò dáa button phone ni máa ń lò. òun ra button phone fún ẹ pé kó má lọ sórí social media ẹ̀gbọ́n ọkọ ẹ ló wá là ẹ lójú ló fún ẹ ní fóònù tó fi lè wà sórí social media ẹ̀gbọ́n ọkọ ẹ dẹ̀ ló jẹ́ kó mọ̀ pé ṣé okó máa ń dùn báyìí òbó máa ń dùn báyìí àwọn ọ̀rọ̀ wo lẹ̀gbọ́n ọkọ ẹ sọ ńgbà tó máa ń dùn ẹ lọ́wọ́ tó dẹ̀ gbọ́ rí lẹ́nu ọkọ ẹ. wọ́n bá ti ń bá mi sùn wọ́n máa ní kí n là dáadáa kí n fẹ́ dáadáa kí n gèdì mọ́ kí n ṣe báyìí tí bá ní kò yé mi wọ́n á tún kọ́ mi kódà bí wọ́n ṣe máa ń dó ọkùnrin tó ẹ kóbìnrin máa wà lórí ọkùnrin àwọn ni wọ́n kọ́ mi. kí lọkọ ẹ máa ń ṣe tó bá fẹ́ dó ẹ á kọ̀ dó ẹ ṣókóṣókó á kọ̀ fi ẹ lẹ̀. kò mọ̀yàn mi rí o títí di wákàtí ó máa tó bá ti gorí mi tó bá ti ṣe bá wọn àdìdé tiẹ̀ nìyẹn ó ti ṣe tán nìyẹn. àtijọ́ tó ti wá mọ̀ ìjọ wá gbà láti súnmọ́ ẹ rárá. kò súnmọ́ mi o kò súnmọ́ mi gbogbo kò súnmọ́ mi. kí ni nǹkan tó máa lè mo fẹ́ kó advice àwọn obìnrin bí ẹgbẹ́ ẹ àti àwọn ọkùnrin bí ẹgbẹ́ ọkọ ẹ. àwọn ọkùnrin ìmọ̀ràn tí mo ní fún wọn ni pé kí wọ́n máa dóyàwó lé wọn dáadáa kí wọ́n fìfẹ́ wọn sí kí wọ́n jẹ́ kó mọ̀ wípé bí wọ́n ṣe ń ṣe lélẹ̀ wọ́n máa mọ ọyàn ìyàwó wọn kó máa mọ ọyàn tí ó bá ẹ̀gbọ́n kọ mímu ló jẹ́ kí n fọ́ọ̀lù fún wọn kó máa mọ ọyàn ìyàwó wọn kó bọ́yàwó wọn ṣeré nǹkan tí mo dẹ̀ ní fáwọn obìnrin ẹgbẹ́ mi náà ni wípé kó fẹ́ ẹni tó bá mèrè ṣe kó fẹ́ ọkùnrin tó lè mọ̀yàn wọn tó bá nífẹ̀ẹ́ wọn tó jẹ́ pé kò ní jẹ́ bàbàrà fún wọn níjọ́ tó bá rẹni tó bá ṣe fún wọn torí pé òun ló jẹ́ kí n ṣiṣẹ́. ok mo dúpẹ́ púpọ̀ pé o wá torí pé ìwọ náà o ò ní láti ké you don't have to cry o ò ní láti ké mo ò fẹ́ kọ́ rójú ẹ̀ bọ̀ mo fẹ́ kọ́ mọ̀ pé èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ mi ṣó ti yé ẹ ṣé ti rí má jẹ́ kọ́ rójú ẹ o ṣé ti rí ṣé rí pé èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ mi mo fẹ́ kọ́ mọ̀ pé èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ mi bọ̀ mi ò fẹ́ kọ́ rójú ẹ o ò ní láti ké nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ó ti ṣẹlẹ̀ ọ̀nà àbáyọ ni o máa wá nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o dẹ̀ ti kó kúrò lé màmá ò dẹ̀ tí kọ́ ẹ lọ́mọ ṣe bí màmá ti bẹ́ẹ̀ gba ọmọ ẹ méjì àbọ̀n ti gbà àbí wọn gbà. mo fi ọpọlọ kó lọ fún wọn pé wọ́n fẹ́ bá wọn ṣọdún ni ṣùgbọ́n nígbà tí mo ṣàlàyé fún wọn láàárọ̀ yìí wọn náà wọn fẹ́ kí fi tèmi bà wọ́n láyé jẹ́ pé kì í fi wọ́n sílẹ̀ ń pé kí n lọ káwọn méjì tó kó wọn àbí tí mo kó wọn sí. ok wọ́n ti agree láti ṣé o wá fi pé ọkọ ẹ later ó máa padà lọ bá màmá yẹn láti gba àwọn ọmọ yẹn lọ́wọ́ wọn. mi ò ní kó wọn sọ́dọ̀ wọn máa padà lọ kó wọn tí Ọlọ́run bá ti ṣèbí tí màmá gbé. ó tiẹ̀ sọ pé ó fẹ́ lọ sí Cameroon kó fẹ́ kúrò ní ìlú yìí. ọ̀rẹ́ mi ti ní kí n máa bọ̀ ní púpọ̀. bọ̀ báwo lára ẹ ṣe wá báwo ló ṣe wá ń feel nsìn kí ni nǹkan regret kan tó ní nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. regret kan tí mo ní ni pé owó tí mo lè fi ṣe business mi tí mi fi ní ní tiẹ̀ lò ó ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ mi òun nìkan ṣoṣo ni mi ò jẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀. then o tún sọ pé o ò kí ẹ pé ọmọ yẹn gan nìkan. ọmọ yẹn nìkan ni mo kẹ́ fún mi ò regret gbogbo nǹkan tí mo ṣe ní ọ̀dẹ̀ kẹ́. bó ṣe sọ pé o ò regret nǹkan tó ṣe òdẹ̀ kí ẹ ọmọ yẹn nìkan ló ń kẹ́ fún ó máa ń yà mí lẹ́nu ṣé o ò believe pé ilẹ̀ bàjẹ́ kí ló dé kí ló mú ẹ sọ pé o ò regret nǹkan tó ṣe. àǹtí Yínká nǹkan tí ó bá ti ṣẹlẹ̀ lèèyàn máa ń lóun regret lè ó ti ṣẹlẹ̀ ẹ mọ̀ pé tó fi lè gbé mi wá báyìí ẹ ti mọ̀ pé mo ti made up mind mi mo ti ro pin mi so mi ò regret pé mo ṣe nǹkan tó dùn mọ́ mi ni mo ṣe ní moment ìgbà tí mo ń ṣe ó ń dùn mọ́ mi so tí bá wá ní pé bóyá mo regret fún bíi pé bóyá mo ń kàwé àkàsẹ́yìn. kò ever sọ pé CAC member lòun o ṣé o ever sọ pé CAC member ni ẹni. rárá o kò ever sọ pé CAC mùsùlùmí ló ń pè ara ẹ kò ever pè rẹ orúkọ ẹ gan kò ever pè rẹ ní CAC torí ẹ̀yin onísọkúsọ ẹ alásọ jáàmù ẹ ti bẹ̀rẹ̀
Mo ń gbọ́ olóò regret. àtọ̀. Ṣé o fi pé tó bá ṣì wà pẹ̀lú ọkùnrin yẹn ikú ẹ̀ lè tọwọ́ ẹ̀ wá? Mo ti kúrò nílé fún mi ò ní àtẹ̀gbọ́n àtàbúrò àtọ̀rẹ́ kò sí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe mọ́. O wá fi pé tó bá kó ṣì wà ń bẹ ikú tí ẹ lè tọwọ́ ẹ̀ wá? Òótọ́ ni ṣùgbọ́n gbà tí tọ́lọ́hun dẹ̀ ti pa mí á jẹ́ pé mo ṣì ní ohun tí mo fẹ́ ṣe láyé. Báwo lo ṣe fi pé òótọ́ ni pé ikú ẹ̀ lè tọwọ́ ẹ̀ wá? Ṣé ọkọ mi àbọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ mi? Pé ikú ọkọ ẹ̀ ó lè ti ọwọ́ ẹ̀ wá. Ṣé ikú ọkọ mi? O fi pé ẹ̀gbọ́n ọkọ ẹ̀ lè ṣe jàǹbá fún. Ìyá ọ̀fọ̀ yá wọn nìyẹn. Ọ̀fọ̀ yá wọn nìyẹn. Ọ̀fọ̀ yá wọn ni. Ó tiẹ̀ sọ pé ìyá ẹ̀gbọ́n pè ẹ́ kó sọ pé o ṣe o nǹkan tó ṣe o. Wọ́n dúpẹ́ lọ́wọ́ mi lánàá wọ́n ní mo ṣe pé gbogbo ẹ̀ ló ti dá. Wọ́n ń sọ̀rọ̀ ọlọ́nà wa fi fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi. Mo dẹ̀ ló ti dá wọ́n ṣe. Ó yà mí lẹ́nu bó ṣe sọ pé o regret o. Ṣé o fi pé nǹkan tó ṣe o fi sàn ẹ̀sán nǹkan tí ọkọ ẹ̀ ṣe láì má dùn ẹ̀ dáadáa ló ṣe sọ pé o regret? Kì í ṣe bẹ́ẹ̀ àti ẹ̀ka bí kì í ṣe pé mi ò mọ̀ ikọ́ téèyàn mọ̀ọ́mọ̀ ṣe ó yàtọ̀ sí ikọ́ téèyàn mọ̀ọ́mọ̀ ṣe lèèyàn máa lóun regret lè ikọ́ tí mo mọ̀ọ́mọ̀ ṣe ni. O mọ̀ọ́mọ̀ ṣe? Àbí ó ti ṣẹlẹ̀ ṣèbí láyé ìgbà tẹ́gbọ̀n ọkọ mi ṣe a tún padà ṣe so. Kò yé mi o mọ̀ọ́mọ̀ ṣe kí ló sọ fún? pé nǹkan tí mo ṣe moment yẹn nǹkan tí mo gbádùn ni. Okay. Ṣó ti yé yín because àwọn náà expose mi. Ohun kan tí mo gbádùn lásìkò tá à ń ṣe òun ni ó dàbí kéèyàn ṣe ọbẹ̀ kó ti ṣe lómi ọbẹ̀ kó wá rò pé kóun tún ra ẹ̀fọ́ kóun kó sínú ẹ̀ ṣóyè yín ṣe mọ̀ pé mọ̀mọ́ ra ẹ̀fọ́ yẹn ó hà díẹ̀ mọ́ ni á ti fi sílẹ̀ lómi ọbẹ̀ tó wá fẹ̀fọ́ sí tó wá ń dá rẹ̀ lẹ́bi iṣẹ́ nìkan ló ránṣẹ́. So ó mì pé o blame ara ẹ o blame anybody o believe o ti enjoy ara ẹ o dẹ̀ believe ọkọ ẹ ló kọ̀ ṣe. Òun gangan ni mo rí dálẹ́bi òun ló fi ìyà jẹ mí. Báwo ló ṣe fìyà jẹ torí kò do ẹ dáadáa torí òun ló di virgin ẹ? Bẹ́ẹ̀ni mà. Ló ṣe fìpò fìyà jẹ? Bẹ́ẹ̀ni. So o wá mì pé nǹkan tó ṣe fún o pay ẹ back ni? Mo ṣàmọ̀ pé tó bá jẹ́ pé ó bá ń ṣojúṣe dáadáa gẹ́gẹ́ bí ọkùnrin mi ní ṣìṣe láéláé àṣìṣe èèyàn ló bá mi. So yàtọ̀ sí kó dó ẹ dáadáa tó fi pé kò ṣojúṣe ẹ ṣó tún ń ṣe àwọn nǹkan míì fún ẹ ṣó ń tọ́jú ẹ gẹ́gẹ́ bí ìyàwó ṣùgbọ́n kò dó ẹ dáadáa? Kò dó mi dáadáa kò mọ bí wọ́n ṣe máa ń pè wọ́n ṣe máa ń kọ̀ ṣàlàáfíà ni o bóyá káàtì ẹ̀yìnyàn àbí pé ọjọ́ kan wà tó jọjọ́ ìyàsọ́tọ̀ gbọ́jọ́ bí ìyàwó mi lélẹ́yìí o jẹ́ kí n tiẹ̀ ṣe nǹkan àrà ọ̀tọ̀ kò mọ bí wọ́n ṣe ń ṣe rárá. So èmi kò mọ bó ṣe ń kí ẹ fọ́jọ́ birthday wọ́n ṣe ń rà kọ́. èmi náà rẹ̀ kàkún bọ̀ ìgbà tó di pé ẹ̀gbọ́n kọ́ mi yẹn ló máa wá ṣe gbogbo nǹkan yẹn fún mi. Kí làwọn yàtọ̀ sí dídó ṣótú làwọn nǹkan míì tẹ́gbọ̀pọ̀ ẹ máa ń ṣe fún ẹ bíi ra gift fún ẹjọ́ birthday? Ó máa ń ra aṣọ fún mi ọjọ́ ọdún àwọn náà máa kọ́kọ́ pè mí ọjọ́ birthday mi kó tó dọjọ́ yẹn wọ́n máa send owó sí mi á ní lọ ṣe photo shoot wọ́n máa ń mi kì í béèrè kan tó fún mi. tó wá jẹ́ kó máa wo ọkọ ẹ̀ bí ìkà. dátà fún mi kódà gbogbo owó tá a máa fi ṣèbẹ̀ nínú ilé 1000 ni ìgbà tí mo tẹ́gbọ̀n kọ́ mi yẹn ló di pé ìpalá kíkà yẹn la máa ń ṣe àbí ká ṣe pọ̀ mọ́ ìgbà tẹ́gbọ̀n kọ́ mi yẹn àwọn náà fowó bá mi lò ló wá di pé tó bá ti fún mi lówó bẹ́ẹ̀ yẹn wọ́n á ní kí n ṣe kọ́ba ìgbà mi wọ́n lè ní àwọn ti bá mi ra tọ́kì àwọn bá mi ra chicken máa wò pé ọkọ mi máa ń ní sunwó náà ní gbogbo nǹkan báyìí pé òun ta máa fowó ṣe pọ̀ wá níyàn ní kéèyàn máa ṣòro rẹ̀. but ṣọ́kọ ẹ máa ń tọ́jú ẹ ní tìlọ́ntọ́ náà ṣé nítorí owó ìtọ́jú tó ní òun ni wípé ká jẹun 1000 la fi ń ṣebẹ̀. màá gbọ́ yàtọ̀ sí ṣé nítorí owó ló ṣe dó ẹ̀gbọ́n ọkọ ẹ̀ àbí torí okó? nítorí okó ni o kì í ṣe torí owó. nítorí okó ló ṣe dó. bẹ́ẹ̀ni. owó wà káríde ìwé débi tó bímọ fún. bẹ́ẹ̀ni mà.
kò tá bá mú towó kúrò kò ń ṣe torí owó ló ṣe doni tirẹ̀ ìjẹ́ gbogbo nǹkan tó ń sọ yìí ìjẹ́ o lè fi ayé àti Ọlọ́run búra sí pé bó ṣe rí nìyẹn. tó bá jẹ́ pé rọ́ ni mi ní wá kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ gbà mí rọ́ wíwá tí mo wá gan nítorí kí àwọn ọmọ Nàìjíríà lè mọ̀ pé òtítọ́ ni tí ò dẹ̀ sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kì í ṣe pé ó dùn mí náà ní pé kí n gbé ara mi sí gbangba ṣùgbọ́n nǹkan tí ò bá ti déta lèèyàn máa nípa ìwò tó bá ti déta gbogbo ayé ló máa rí. ìjọ lè búra sí káwọn èèyàn gbọ́ kó fi convince wọn pé ní tó ṣẹlẹ̀ tí mo sọ yìí ó tó bá ṣe pé kì í ṣe pé ọ̀tọ̀ ìtàn ìgbésí ayé mi tí kì í ṣe pé ohun tó ṣẹlẹ̀ gangan ni kí n má jèrè láyé mi ṣùgbọ́n tó bá yẹ pé ohun tó ṣẹlẹ̀ ni màá jèrè torí kò sí tí mo fẹ́ gbà nù lọ. ní tilẹ̀ tọ́lọ́run kò béèrè owó lọ́wọ́ tèmi o kò ní kí n fóun lówó ilé kò ní kí n fóun lówó kinní kan o ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ló promise ẹ̀ pé òun máa fún lówó nǹkan ọkọ̀ kò béèrè owó lọ́wọ́ mi ó ti pẹ́ tó ti ń try láti get mi ó wá ní òun sẹ́ẹ̀tì òun ọ̀pọ̀ òun ti sẹ́ẹ̀tì WhatsApp ó sí disappearing whatever message pé bóun ṣe ń send message ẹ̀ ló ń disappear mo kọ̀ wọ́n pé kí tiẹ̀ lísì sí message ẹ̀ ní kí ẹ̀ bá lísì sí mo bá pè ló fi dé ibi tí adé lé ní mo dẹ̀ fẹ́ kẹ́yìn èèyàn mọ̀ ṣé mọ̀ pé mò ń sọ̀rọ̀ bàbá ọkọ àti ìyàwó mo tún gbé yẹn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí lẹ ti fẹnu kó jábìn lẹ ti bú mi irú mẹ́sẹ̀jì irú ìbéèrè òṣìwò leléyìí ó ṣe máa ní sí bàbá ọkọ ẹ̀ ń do mo tún gbé yẹn bọ̀ ẹ dẹ̀ rí pé ọmọbìnrin nǹkan tó ti sọ láti day one òun ló sì ń sọ dọ̀la ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run ẹ̀yin tí ẹ mọ ọ̀nà Ọlọ́run ẹ bá wa treat ẹ lóòótọ́ ṣé kì í ṣe súnà ni kí wọ́n mu ọyàn kí wọ́n fíngà òbò ẹgbọ́n nǹkan tó ọmọbìnrin sọ ó lọ́kọ ń fìyà jẹun ó nígbà tí ẹ̀gbọ́n ọkọ tí ó ṣe wá jẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ló wá ronú láti ṣerú nǹkan báyẹn pẹ̀lú kó o ṣe wá ronú ìta. ìgbà tá a ti ṣépè láṣìṣe lálákọ̀ọ́kọ́ tí a ti bẹ ara wa tó ní kálukú ti lọ́lọ́ rẹ̀ ni nígbà tí mo wá padà pé wọ́n ṣẹ̀ mọ́ ìyàlẹ́nu ni dídú ọjọ́ yẹn jẹ́ fún mi ní pé ṣé bí wọ́n ṣe máa ń bá obìnrin sùn rẹ̀ mo wá ń gbé yẹ̀wò sí tiwọn àti tọkọ mi ṣé bó ṣe máa ń rírè ẹ mọ̀ bí kí nǹkan wà ní 20% sí 80% ṣe mọ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ìyẹn ni mo wá fi wá rò pé èmi mọ̀ pé nǹkan máa ń dùn báyìí. ìgbà tó tún wá mọ̀ ò ṣe wá lọ wọ́kùnrin ìta kó má ṣe sí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ mọ́. ariwo tí mo pàjọ yẹn gan mo wò ó pé ṣé ẹnu mi ló ti jáde. ṣé ń bà tó ń dún ẹ lọ́wọ́. bẹ́ẹ̀ ni mo wá fi pè wọ́n lórí fóònù bàbá ọkọ mi. ok àwọn ti sọ pé àwọn ò ṣe mọ́ wọn ló tún wá padà wá pè wọ́n pé kán wá. èmi ò mọ̀ pé bó ṣe máa ń dóyàn rè o àbúrò yóò kì í ṣe báyìí wọ́n wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn máa mú késẹ̀tì kan wá kájọ wò ó wípé àti wípé kí n bá sọ̀rọ̀ kí n máa gbé súnmọ́ wípé kí n máa fọyàn mi sí lẹ́nu á lè máa ṣe bẹ́ẹ̀ fún mi ṣùgbọ́n gbogbo ìgbìyànjú mi láti lè ṣe bẹ́ẹ̀ gbogbo asán pátá ló já sí. Adébùkọ́lá ó sọ wípé kí ló dé ṣó sọ fún kò mọ yàtọ̀ nínú sẹ́ẹ̀sì tó dáa àbí kò dáa ọ̀hún ti gbàtẹ́gbọ̀n ọkọ ẹ̀ ṣe ìgbàtẹ́gbọ̀n ọkọ ẹ̀ wá ṣe ó try láti kọ́ ọkọ ní kò rí bẹ́ẹ̀ ọkọ ò gbà fún nǹkan tó ń sọ nìyẹn mò ń gbọ́. ó wá ní kò gbà ó ní rádaràda ni mo wá létà lẹ́gbọ́n ọkọ mi wá sọ fún mi pé ṣé mo nífẹ̀ẹ́ báwọn ṣe ṣe ni mo wá nìyẹn wọ́n wá ní kíkú jẹ́ ká máa ṣe kí n má lọ síta pé ká máa ṣe ládẹ fi bẹ̀rẹ̀ sí ní ṣe. tó bá jẹ́ pé ẹ̀gbọ́n ọkọ ẹ̀ kò encourage ẹ kó má lọ síta ìjẹ́ pẹ̀lú bí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ṣe bá ẹ ṣeré níjọ́ yẹn ìjẹ́ ò bá pàpà bọ́ síta tó bá lòun ò ṣe mọ́. mo máa bọ́ síta ò torí ojoojúmọ́ ni máa ń ìmájì ọjọ́ yẹn ojoojúmọ́ tábàjọ sùn gan pẹ̀lú ọkọ mi ó ní ọjọ́ kan tó jẹ́ pé mo ṣèrántí bẹ́ẹ̀ ọkọ mi ṣe ń dúró mi wọn ò sí láàráǹdì gbà yẹn wọn travel ó wá ṣe mí bíi pé kí n bọ́ síta kí n pe ọkùnrin kan pé kó kàn wọlé kó wá bá mi ṣe ṣùgbọ́n mo wá mára dúró ìgbà tọkọ mi wá dé mo wá dì mọ́ mo wá lọ bá nínú ilé ó wá ní mo ti ń wo àwọn eré rádaràda tó fẹ́ máa kó mi síná ní pé kí n lọ ṣàlàlá kí n lọ kírun so ìgbà tí màá ṣàlàlá ta máa kírun tán mo wá lọ bá lórí bẹ́ẹ̀dì pé ó jẹ́ ká máa ṣe báwọn èèyàn ṣe máa ń ṣe ó ní ṣé mo mọ báwọn èèyàn mo ní wọ́n máa ń dìmúra bóyá máa ń kiss pé mo need romance pé kó jọ ó wá ní kí n kóra dáradára mi kó wájú wọn
so ìgbà tó wá yá mo wá lọ ra àwọn aṣọ kéékèèké, mo ra bọ́bà, mo ra skirt, mo ra gown kékeré. Ó wá dáná sun gbogbo ẹ̀ pé mi ní wọ̀ nínú ilé òun láéláé, pé àfi ìdábòlẹ̀ tí máa ń wọ̀ yìí nìkan ṣoṣo ló kù. àwọn èèyàn kan tiẹ̀ sọ pé irọ́ ló ń pa pé ó disvirgin ẹ̀ ó dẹ̀ sọ pé ò gbádùn òkú ẹ̀ ẹ ti ya wèrè. òun ló disvirgin mi. ẹ ti ya wèrè èyí tẹ̀ sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n mi ò rí gbádùn sẹ́ẹ̀sì látọ̀dọ̀ ẹ̀ rárá títí di wákàtí tàfi. báwo ló ṣe mọ̀ pé ò rí gbádùn sex lọ́dọ̀ ṣé ọ̀n tìgbà tí ẹ̀gbọ́n ẹ bẹ̀rẹ̀ sí ní dó ẹ. àtìgbà tẹ́gbọ́n ọkọ mi ń dò mí ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé bí wọ́n ṣe máa ń ṣe lélẹ̀ pé bí wọ́n ṣe ń bóbìnrin sọ̀rọ̀. ìgbà tẹ́gbọ́n ọkọ mi ń dò mí ni mo ṣẹ̀ṣẹ̀ èmi rò pé òun wá sọ fún mi pé ọyàn tó wà ń gbà ya obìnrin ọmọ ló ní ọmọ ni mo lẹ́tọ̀ọ́ láti fún un. tí bá dẹ̀ ń tọ́mọ ẹ̀gbọ́n ọkọ mi tún máa dò mí tún máa mú mi ọyàn mi. tó bá ń tọ́ ọmọ lọ́wọ́ ẹ̀gbọ́n ọkọ ẹ máa dó ẹ. á tún mú mi ọyàn mi. á tún gbọ́yàn ẹ sẹ́nu. bẹ́ẹ̀ ọkọ ẹ ò ní ẹ́fà gbọ́yàn ẹ sẹ́nu. kódà ìgbà tí ò so mí ń bẹ̀ kò lè gbé sẹ́nu. ká tó máa sọ pé ìgbà tí ó wá wà bẹ́ẹ̀ tí bá dẹ̀ ti lóyún báyìí pé mo wà lórí oyún kò tiẹ̀ ní súnmọ́ mi tónú mi bá ti fi ga kò ní súnmọ́ mi. ìjẹ́ gbogbo ìgbà tó wà nínú oyún sàkátà pàrà là ń dá là ń sítọ́ gbogbo ìgbà tó wà nínú oyún ìjẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ń dó ẹ mọ́ oyún. rárá o wọn kì í bá mi sùn tí bá ti wà lórí oyún wọn kì í bá mi sùn rárá àfi tí bá ti bímọ tọmọ yẹn bá ti wá pé bóyá bíi 41 days. ìgbà yẹn wàá sì máa ṣẹ̀jẹ̀ ń dì. rárá ẹ̀jẹ̀ ti máa dúró. so láti 41 days lọ wọ́n ti máa dó ẹ. bẹ́ẹ̀ tó bá wá lóyún kọ́. mo ti bí ọmọ kó tó di pé màá tẹ̀gbọ́n ọkọ mi bẹ̀rẹ̀ so ọmọ tí a ṣe lójú tó a ṣe yẹn náà ni last born mi yẹn àti tí mo bí fún wọn. ok àti tó bí fún wọn. kò dẹ̀ sí gbogbo ìgbà tó wà nínú oyún tí wọ́n. no rárá o rárá àjọṣe kankan lórí oyún torí tá a bá ṣe mọ̀ pé mi lè parọ́ fún un màá sọ. so gbogbo ìgbà yẹn yàtọ̀ sí oyún ọmọ tó bí yẹn ìjà arígbà tó ṣẹ́yún fún wọn. mi ì ṣẹ́yún fún wọn rí. bọ̀yì tó níyàn ó fẹ́ ṣe kò ríṣẹ́. mi ò ríṣẹ́ ni mo ṣe fi sílẹ̀. wọ́n wá ní kò fi sílẹ̀ ṣùgbọ́n ló wá bẹ́ẹ̀ ra nǹkan ọmọ. ọkọ mi ní a kì í ra nǹkan ọmọ lọ títí náà a kì í ra nǹkan ọmọ lọ títí bọ̀ ìgbà tí mo fi bí tí mo lóyún ọmọ yẹn ẹ̀gbọ́n ọkọ mi wọ́n wá ní àwọn rí owó kan pé náà àwọn dẹ̀ dùn gan so wọ́n wá fún mi lówó yẹn ṣojú ọkọ mi pé nǹkan tó bá wù mí kí n fi ṣe. ẹ̀gbọ́n ọkọ ẹ dẹ̀ mọ̀ pé òun ló ń lóyún. nígbà yẹn wọ́n wá kówó yẹn. wọ́n wá kó owó fún ẹ lójú ọkọ ẹ pé àwọn ṣiṣẹ́ kan àwọn dẹ̀ rówó. pé ṣùgbọ́n àwọn ò ní fọ́kọ mi lówó èmi làwọn fẹ́ fún. àwọn ò ní fọ́kọ ẹ ok after ìjẹ́ wọn wá pè ẹ́ láfter pé ọmọ àwọn làwọn fẹ́ kó fi kọ́. ẹ̀yìn tó sọ ọ́ ní kí n lọ fi ra ẹrù ọmọ ń pé ìgbà tí mo wá bímọ náà tí ọkọ mi discharge mi wálé so ńgbà tó di kó mọ́ ku ọ̀túnla so wọ́n wá sọ fún pé kí ni mo fẹ́ mo wá ní nǹkan tó bá ti dá tó bá ti ṣe fún mi ni so wọ́n wá ra aṣọ gbé wá fún mi wọ́n wá fún mi lówó. ọkọ ìwádìí béèrè pé kí ni ìtumọ̀ aṣọ tó rà wá fún ẹ. kò béèrè lọ́wọ́ mi kò béèrè kankan lọ́wọ́ mi. bọ̀ nísìnyí ọkọ ẹ ló ń tọ́jú ọmọ yẹn. òun ló ń tọ́jú. ó dẹ̀ rò bóyá ọmọ òun ni. bẹ́ẹ̀ kò dẹ̀ tí mọ̀ up till now. rárá ṣùgbọ́n ìwọ àti ẹ̀gbọ́n ọkọ ẹ mọ̀. ìjẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ ẹjọ́ ń dóra yín. kò mọ̀ yàtọ̀ sí màmá mi tí mo tún wá sọ fún nìsín pé báyìí ni ó ṣe jẹ́ torí ó ní kí n má parọ́ fáwọn. anyway a máa sọ yòókù lẹ́yìn kìíní mo fẹ́ kó tún sọ fáwọn aráalé pé kì í ṣe pé o ti mọ̀ mí tẹ́lẹ̀ omi ìdẹ̀ṣẹ́ update kó tó rí mi fúnra rẹ̀ ló wá mi kó wá sọ fún wọn iye tí mo bá fún ẹ. ẹ fún mi lówó mi dẹ̀ gba owó lọ́wọ́ yín àdẹ̀ tí ìjọsọ̀ lówó rárá. ok ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ̀yin tẹ́ ò kì í believe ṣe ti wá gbọ́n sí mo mọ̀ọ́mọ̀ gbé wá fún yín ni tí bàbá ọkọ àti ìyàwó ọmọ náà tún bọ̀ ọ́ mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ láyé kí eléyìí kó kọ́ gbogbo ẹ̀yin ọkùnrin lọ́gbọ́n ṣe gbọ́ nǹkan tóbìnrin yìí sọ ó lóun ò regret ó ní the only regret tó ní ni pé ọmọ yẹn ó ní láti sunkún ó ní láti sunkún mo ti sọ fún ẹ ìwọ náà mo dẹ ó ti wà brave ó ti sọ pé nǹkan tí ò bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ so solution èèyàn máa wá ó ní láti ké ó ní òun ò care because òun gbádùn ara òun torí
ọkọ òun ló tìrú sí ẹ̀yin ọkùnrin ẹ lọ fi kọ́gbọ́n ẹ̀yin ọkùnrin ẹ lọ fi kọ́gbọ́n mo tún ṣì ń bá ti bàbá ọkọ àti ìyàwó ọmọ mo ṣì ń bá bọ̀ ètò yìí ò ní kú gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún wọ́n ń pokó wọ́n ń pòbò àfi tí bá máa pe kábíyèsí ọba oko àbí tí bá máa pe àǹtí òbò ọ̀nkú ẹ̀pọ̀n dádì oko dádì sísítà òbò èmi ò ní bá yín pé ní kinní láíláí ẹni tí ò bá ní bá mi sọ̀rọ̀ ẹni tí ò bá fẹ́ rí ẹni tó wà ní rìlíjọ́ ẹ̀ pẹ̀lú mi ẹ jẹ́ ya rìn jìnnà ọjọ́ òyìnbó ní Yínká kò mọ̀ pé nìkan ò wá bọ́ àwọn bàbá mi yẹn mi ò gbúdọ̀ yájú sí wọn àwọn bàbá olóríire bí àwọn bàbá akéwúgba gold àwọn ìyá alálùbáríkà bí àwọn ìyá oníkèsẹ́ẹ̀tì àwọn bàbá yẹn mi ò gbúdọ̀ ṣe sáàbà sí wọn bọ̀ ṣe rí anybody tí ò bá fẹ́ bá mi sọ̀rọ̀ àjángóló tó yín kò sí ẹ̀kan mi alálàlálá ọlọ́run ò tiẹ̀ ní jẹ́ rí mi ọlọ́run ò ní jẹ́ rí mi ẹ rò pé mi rí yín ni èmi ò rẹ́dì láti dẹ́nìkan ẹ máa kékù ni igbe kíké ní iṣẹ́ ìbákà nínú igbó ẹni tí ọ̀rọ̀ okó àtòbò yẹn ò bá ti bá ẹ máa kékù ni Yínká TNT has come to stay and she's going to remain forever for a very long time until tọ́lọ́ ẹlẹ́mìí bá gbà kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ẹ má gbàgbé iléeṣẹ́ danabit máa wà lórí ilẹ̀ yẹn before the end of the week ire o ó dàárọ̀.